Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀nu dá. Èyí tó lo ẹyin, ewé ewúro, iyọ̀ láti nǹkan tí a ń pè ní àwúre. Ṣẹ́rí, ó dìpẹ́ lórí business tá a máa ń ṣe. Sọ pé business tá à ń ṣe tí a bá lò ní tẹ́mi bá rí ní business tí mo ṣe ẹ̀yin lè lò kẹ́yìn rí jù bẹ́ẹ̀ lọ lọ́rọ̀ mi ti yé. So tá a bá dẹ̀ sọ pé ní eléyìí ó máa ń ti ire wá fún yàn, kì í ṣe pé bóyá ẹ lò tán ẹ wà máa expect kí kinní kan kanlẹ̀kùn yín kó gbé Ghana must go owó fún yín rárá o. Ó máa ṣiṣẹ́ pẹ̀lú iṣẹ́ owó ẹ̀ ni. Àdẹ́tẹ̀yìn bá dẹ̀ ní iṣẹ́ owó náà lọ́wọ́ èèyàn lè lò ó àmọ́ ó yàtọ̀ bí ó ṣe máa ṣiṣẹ́ yàtọ̀ lọ́rọ̀ mi ti yé. Material tá a fẹ́ lò náà ni ewé ewúro, a fẹ́ lo iyọ̀, a fẹ́ lo ọṣẹ, a dẹ̀ fẹ́ lo ẹyin sọ̀rọ̀ mi ti yé. So àti ike funfun bóyá roke báyìí. Kí ni nǹkan tí a fẹ́ ṣe náà ni pé a máa gún ewé ewúro yẹn, a máa gún ewúro. Tá a bá ti gún ewé ewúro yẹn, a máa gún tí ó kùnà, a máa fi ọṣẹ sí, a máa bu iyọ̀ sí, a máa gún. Tó bá yẹ pé quantity iṣẹ́ tá a fẹ́ ṣe kò ju kéyìí lọ, iyọ̀ síbí kan ti tó, a máa gún. Tó bá ti kùnà dáadáa, a máa wá fi ọwọ́, a máa fi lu àárín ọṣẹ yẹn, a máa ki ẹyin. Ṣẹ́rí ẹyin yẹn, a máa lo ẹyin ìbílẹ̀. Tí a bá rí ẹyin ìbílẹ̀, a lè lo tagric bit. Ẹyin ìbílẹ̀ ni instruction tí ó wà nínú bí wọ́n ṣe kọ́. So a máa ki ẹyin yẹn bọ inú ẹ̀, a máa dè pa fún bóyá bí 3 days. After 3 days, kò jù bẹ́ẹ̀ lọ, a máa fi wẹ̀ láràárọ̀ ká tó lọ sí ibi iṣẹ́ ni a máa fi wẹ̀ ní agbára Ọlọ́run. Ṣẹ́rí gbogbo eléyìí chemical reaction ni. Eléyìí yàtọ̀ sí iṣẹ́ àlùjọ̀nú. Eléyìí yàtọ̀ sí nǹkan tẹ́ lò tán tí kíní kan mọ̀ fẹ́ jùmọ̀ ẹ lóru. Ààyè tá lò tí a wá mú ẹ̀mí wa lọ lójijì, Ọlọ́run má jẹ́ ká bá wọn dé díẹ̀ lágbára Ọlọ́run. So wọ́n á fi àsìkò yìí sọ fún wa pé on the 20 of this month ní oṣù táwa yìí a fẹ́ ṣe seminar bí a ṣe máa lo materials mẹ́jọ kan láti fi cure àwọn àrùn àti láti máa lò láti protect ara wa kí a má ní àrùn burúkú sọ̀rọ̀ mi ti yé. Ọlọ́run ọbọ̀ lójó ìní kò ní jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe àìsàn tí ò gbógun. Èyí tó gbógun kan Ọlọ́run máa fi kàn wá, kọ́lọ́run kó máa fi ìṣọ́ ẹ̀ sọ wa. Bẹ́ẹ̀ tá a bá fẹ́ kí Ọlọ́run kó fi àìsàn èyí tí ò gbógun náà kàn wá náà, ẹ jẹ́ ká máa tọ́jú ara wa. Ewé àtegbò pèsè fún ẹnìkan. Tá a bá ti mọ material yẹn ti mọ̀ nìyẹn. Ó dà yẹn tẹ̀ sí ní Nàìjíríà, tẹ́ bá ti mọ̀ ẹ ti mọ̀ nìyẹn. Tí nǹkan kan bá tí bóyá once in a while, kódà kó má jẹ́ pé mi gan lẹ pè kẹ́kàn pélé ni pé hello, bá mi wá ewé pín o, bá mi wá ìbẹ́pẹ dúdú o, bá mi wá kan bílálá o, bá mi wá nǹkan báyìí o. Sọ̀rọ̀ mi ti yé. Tẹ́ pé wọ́n ọmọ ọgbẹ́ bó ni Mr. John ti mọ àgbo tí ń ṣe yìí nǹkan kan. Ó máa yà wọ́n lẹ́nu. Ìyẹn máa ṣe, ẹ máa mú pẹ̀lú family. Tẹ́ bá já ẹ ṣe púpọ̀, ẹ máa mú pẹ̀lú family yín. Ẹ máa mú yàtọ̀ sí gbogbo àwọn nǹkan burúkú tẹ́ ń kó jẹ, ẹ mú kó fọ gbogbo ara yín, ó ṣiṣẹ́ wọnú ẹ̀jẹ̀ dáadáa. Àwọn nǹkan tá à ń lo àwọn 8 materials yẹn fún nìyà. A máa ṣàlàyé fún wa. Èló ni WhatsApp group tá a fẹ́ fi join 2,500 naira ni. 2,500 naira. Tí n bá fẹ́ ṣe àgbo yẹn fún èèyàn, mo ń charge 150,000. A fẹ́ filẹ̀ lórí WhatsApp group. Tí ẹ bá ní interest láti join wa, ẹ click sí link tó wà ní under video yìí. Tẹ́ bá ti click sí orí link tó wà ní under video yìí, ó máa gbé lọ síbi tẹ́ ti máa join group àti bí ẹ ṣe máa sanwó ń bẹ̀. Tẹ́ bá dẹ̀ ti join ẹ bá sọ lórí WhatsApp, a máa add yín immediately sórí group náà. Àwọn èèyàn ti wà ń bẹ̀ o, a máa rò pé bóyá ṣeré o. Àwọn tó nífẹ̀ẹ́ sí wọn ti wà ń bẹ̀ lágbára Ọlọ́run. The 20 ní 10 a.m. láàárọ̀ láti máa bẹ̀rẹ̀ ètò lágbára Ọlọ́run. Èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu láti gbé ìtàìmọ̀ sí wọ́n jẹ́. Dr. bá dìgbà mi á tó mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sílé wa.
ẹ má gbàgbé láti subscribe sórí ètò Kíni Kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kọ́mẹ́ntì àti àtẹ̀yítàsí lẹ́gbẹ̀ẹ́ tí a ti ṣe kó lórí ìta ti lọ́la kó báyà kú ọlọ́run ọba. ewé ń jẹ ewé ajẹ́ ewé ń jẹ àwọn lóní gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. ewé ń jẹ la ilaha illallah alawalu alakiru asọhiru abatinu ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde yé alárágbá yìí dániyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrú ni wọ́n síkúrú ni wọ́n iná ń ṣe mọ́ kó fàyà kùn rẹ̀ láfi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa. torí lọ́la kó fàyà kún ọlọ́run ọba ewé ń jẹ́ lọ́la kó fàyà kún ọlọ́run ọba ewé ń jẹ́ ewé ajẹ́ ewé ń jẹ́ àwọn lẹ́nu gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. ewé ń jẹ́ ewé. àwọn tá a fi ṣẹ́ mi náà àwọn nìkan náà ń jẹ kó fàyà kún ọlọ́run ọba ewé ń jẹ́ ẹni mọ̀nà ni mọ̀nà ẹni tí ò lágàn kò lè mọye tán tágàn bó bá dọjà ṣe ti gbọ́ ẹni tí kò mọ ìwúra o tó bá rí wúrà àsọdànù bẹ́ẹ̀ ewé ń jẹ́ lẹ́yìn ọlọ́run ọba ohun tó fi ṣe wúlò fáwọn ọmọ ènìyàn làwa ń lò ewé.